tí a fi ẹ̀jẹ̀ àti ẹkún dá. Ọ̀rẹ́ mi, n ò lè sọ fún ọ pé báyìí ni kí o ṣe lo ìgbésí ayé rẹ, torí n ò mọ bí òní ṣe rí sí àná tí èmi ti wá. Ṣùgbọ́n mo lè ṣàlàyé fún ọ bí mo ṣe gbélé ayé mi lánàá, àwọn àṣeyọrí àti àṣewọlẹ̀ mi, àwọn àṣeyege àti àṣìṣe mi. Nípa gbígbọ́ ọ, ó ṣeé ṣe kí o rí àpẹẹrẹ àná lára òní. Bóyá àṣìṣe mi lè di àṣeyọrí fún ọ. Bí kò bá sì wúlò fún ọ lọ́nà yìí, ó kàn lè gbọ́ ọ láti fi ọ́ lọ́kàn balẹ̀ pé ìwọ nìkan kọ́ ni ò ń ṣe àṣìṣe. Ìṣubú rẹ lónìí ò sì túmọ̀ sí pé ilẹ̀ ló wà títí láéláé. Ronú padà sẹ́yìn ọ̀rẹ́ mi. Ronú sí bí 2000 ọdún sẹ́yìn lórí ilẹ̀ adúláwọ̀. Rò ó wò pé báwo ni nǹkan yóò ṣe rí nígbà náà. Rò ó wò pé àwọn òfin wo ló lè dè èèyàn mọ́lẹ̀ nírú àwọn àkókò yìí. Àwọn nǹkan wo ló lè ṣẹlẹ̀ nígbà náà tí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nísìnyí mọ́ láéláé. Lẹ́yìn tí o bá gbé ọkàn rẹ sípò yìí nìkan làwọn àlàyé mi tó lè yé ọ dáadáa. Torí láàárín àwọn ìgbà líle yìí lèmi ti wá. Ìpọ̀nrí lorúkọ tí wọ́n sọ ilẹ̀ ibi tí wọ́n ti bí mi. Bí mo bá fẹ́ ṣàlàyé ìtàn ìlú mi lọ́nà tí yóò gbà yé ọ, mo ní láti padà lọ sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Mo ní láti sọ bí wọ́n ṣe fi ẹ̀jẹ̀ àti ẹkún sọ ọ́ lórúkọ. Ní nǹkan bíi 1000 ọdún kan ṣáájú ìgbà yìí ni ìtàn ìlú mi bẹ̀rẹ̀. Nígbà tí ogun tú ìlú Ìpọ̀nrí àkọ́kọ́, tí ọba Yọ̀rọ̀sọ tó jẹ́ adarí ìlú náà bógun lọ. Nínú àwọn ọmọ 18 tí ọba náà bí, 7 ló yè nínú wọn, ọkùnrin 4 àti obìnrin 3. Orúkọ wọn ni Oyèbísí, Adéoyè, Ikúkọ̀yí, Adéọlá, Adéòtí, Afọláṣadé àti Àgànjú. Lóòótọ́ ni pé ọmọ ọba kan náà làwọn méjèèje, ṣùgbọ́n ìyá 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn. Agboolé ìyá wọn sì ni wọ́n ti tọ́ wọn dàgbà gẹ́gẹ́ bí àṣà Ìpọ̀nrí. Ọkùnrin ni Oyèbísí àti Adéoyè, ọmọ ìyá kan náà ni wọ́n. Agboolé Erinléndé ni wọ́n ti bí ìyá wọn. Ọkùnrin ni Ikúkọ̀yí, ọmọ ìyá rẹ̀ sì ni Afọláṣadé tó jẹ́ obìnrin. Agboolé Bájàṣoòrò ni ìyá tí wọ́n ti wá. Ìyá kan náà ló bí Adéọlá àti Adéòtí, ṣùgbọ́n obìnrin làwọn méjèèjì. Àwọn ni wọ́n sì kéré jùlọ nínú àwọn ọmọ ọba yìí. Agboolé Òkòtì Ẹ̀yọ̀ ni wọ́n ń pe agboolé ìyá tiwọn. Àgànjú ni kò lọ́mọ ìyá kankan láàrin wọn, ṣùgbọ́n ọkùnrin lòun náà. Agboolé Ọ̀kínbalóyè ni ìyá tiẹ̀ ti wá. Àwọn ọmọ ọba méjèèje yìí ni wọ́n kó ìwọ̀nba ẹrù tí wọ́n lè rí kó. Wọ́n kó àwọn aráàlú tí Ọlọ́run ní kí orí kó yọ, wọ́n sì kó wọn gba orí omi sápò nílùú abínibí wọn. Àwọn ọkùnrin 4 yìí ni wọ́n dá ìlú ńlá Ìpọ̀nrí 4 sílẹ̀: Ìpọ̀nrí ìbílẹ̀, Ìpọ̀nrí òkè, Ìpọ̀nrí ìsàlẹ̀ àti Ìpọ̀nrí àṣẹ. Nínú àwọn ìlú 4 yìí, ìlú Ìpọ̀nrí àṣẹ nìkan làwọn ìlú ńláńlá mẹ́tẹ̀ẹ̀ta tó kù ò gba tiẹ̀. Kò sì jọ bí ẹni pé òun náà ń fi tiwọn ṣe nígbà náà. Wọ́n ya ara wọn sọ́tọ̀ pátápátá ni. Ìtàn líle kan wà láàrin ìlú 4 tó bí ìkórìíra náà. Ohun tó sì mú kí iná ìkórìíra yìí ṣòro ó pa ni pé ọ̀tọ̀ lọ̀nà tí oníkálukú ń gbà sọ fáwọn àrọ́mọdọ́mọ wọn. Nílùú Ìpọ̀nrí ìbílẹ̀ tí mo ti gbọ́njú, ohun tí wọ́n sọ fún wa ni pé Ìpọ̀nrí ìbílẹ̀, Ìpọ̀nrí òkè, Ìpọ̀nrí ìsàlẹ̀ àti gbogbo ilẹ̀ tó wà lábẹ́ Ìpọ̀nrí ọ̀rá títí dé etí odò Olúbùṣe, odidi ìlú kan ni tẹ́lẹ̀. Òun gan ni wọ́n kọ́kọ́ dá sílẹ̀ lẹ́yìn tí wọ́n kúrò ní Ìpọ̀nrí àtijọ́ tí ogun tú. Ohun tó dá wọn dúró sórí ilẹ̀ náà ni àmì ìyanu tó fi hàn sí wọn. Ohun yòówù tí wọ́n bá gbìn sórí ilẹ̀ yìí, ọjọ́ tí wọ́n bá gbìn náà ni yóò wù. Kí ilẹ̀ ọjọ́ òun ó sì tó ṣú, lohun tí wọ́n gbìn yóò ti sèso rẹpẹtẹ tó ṣeé jẹ. Ohun tó mú wọn tẹ̀dó sórí ilẹ̀ yìí gan rèé tí wọ́n sọ ibẹ̀ ní Ìpọ̀nrí ọ̀rá. Oyèbísí tó dàgbà jùlọ nínú àwọn ọmọ ọba yìí ló kọ́kọ́ ń ṣe adarí wọn. Ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ tí èrò ti pọ̀ ní Ìpọ̀nrí ọ̀rá,
wọ́n pín ìlú ńlá náà sí ọ̀nà 3. Oyèbísí dúró gẹ́gẹ́ bí ọba Ìpànrí ìbílẹ̀, Adéoyè dúró gẹ́gẹ́ bí ọba Ìpànrí òkè. Ikúkọ̀yí sì ni wọ́n fi jẹ ọba ilẹ̀ Ìpànrí ìsàlẹ̀. Gbogbo ilẹ̀ tó kù títí dé etí odò Olúbùṣe ni wọ́n fi ṣe oko ìlú. Lára ẹ̀ náà ni wọ́n ti dá apá kan sí tí wọ́n fi ṣe igbó ọdẹ wọn. Oyèbísí ò pín ilẹ̀ kankan fún Àgànjú torí òun ló fẹ́ kó jogún ìtẹ́ Ìpànrí ìbílẹ̀ lẹ́yìn tóun bá kú tán. Ṣùgbọ́n Àgànjú ò fẹ́ bẹ́ẹ̀. Àìnítẹ́lọ́rùn yìí ló sì fi kó àwọn ará agboolé ìyá ẹ̀ kúrò nípọ̀nrí ọ̀rá pẹ̀lú ìrètí pé òun ó kan irú ilẹ̀ yìí níbòmíì. Àwọn àbúrò rẹ̀ méjèèjì tó ní lọ́bàkan, ìyẹn Adéọlá àti Adéòtí náà tẹ̀lé láti wá ilẹ̀ ìlérí tuntun yìí. Ṣùgbọ́n ọ̀tọ̀ lohun tí wọ́n bá pàdé lójú ọ̀nà ìrìn àjò wọn. Oko aṣálẹ̀ ni wọ́n padà tẹ̀dó sí níbi tí nǹkan kan ò ti lè hù. Nígbà tí àtijẹ àtimú nira fún wọn ní Àgànjú àti Adéọlá wá agbára lọ sọ́dọ̀ àwọn àǹjànú. Agbára yìí ló fi sà tí wọn nípọ̀nrí ọ̀rá tó fi jẹ́ pé wọ́n gbọ́dọ̀ máa kó ìṣákọ́lẹ̀ lọ bá a lọ́dọọdún. Gbogbo oúnjẹ tí wọ́n bá sì ṣe wàhálà gbìn káàkiri ilẹ̀ Ìpànrí ọ̀rá, wọ́n gbọ́dọ̀ máa wá tà á lówó pọ́ọ́kú nínú ìlú tuntun tí Àgànjú dá sílẹ̀ yìí bí wọ́n bá fẹ́ kí oúnjẹ so nílùú wọn lọ́dún náà. Gbogbo àwọn ọmọ agboolé ìyá ẹ̀ lóró lágbára burúkú yìí tó jẹ́ pé wọ́n láǹfààní láti sọ̀rọ̀ 9 lójúmọ́ tí àṣẹ yóò sì gùn lẹ́sẹ̀kẹsẹ̀. Lára ìwà ìgbéraga ọmọ ọba yìí náà ló fi sọ ìlú rẹ̀ nípọ̀nrí àṣẹ, ìlú àwọn ẹni ọ̀wọ̀, ìlú àwọn aláṣẹ. Nígbà tí àwọn ará Ìpànrí ọ̀rá kọ́kọ́ múra láti gba ara wọn sílẹ̀ lọ́wọ́ ìmúnisìn yìí, ọmọ ọba Adéọlá l'Àgànjú dẹ sí wọn lójú ogun tí wọ́n pè ní ogun aládé. Ṣùgbọ́n nísìnyí ó ti yàtọ̀ sí Adéọlá ọmọ ọba tó kúrò nípọ̀nrí ọ̀rá. Ó ti di Adéọlá Iyeníjù, àǹjànú obìnrin tí bá kìnìún sọ̀rọ̀. Àwọn abàmì kìnìún rẹ̀ méjèèjì ló sì darí lọ sí Ìpànrí ọ̀rá láti fi dúkookò mọ́ àwọn ọba wọn. Ọba yòówù tí ò bá lè fi adé àti ọ̀pá àṣẹ rẹ̀ sílẹ̀, ìpakúpa ni Adéọlá ń pa wọ́n. Àwọn kìnìún Adéọlá ló máa ń pa irú ọba bẹ́ẹ̀ jẹ. Ìgbérara ọba nínú ààfin ẹ̀, tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ lórí ìtẹ́ ẹ̀ ni Adéọlá fi ń gbadé tó ń tọ̀pá àṣẹ kúrò láàfin ọba tó bá ṣorí kunkun. Látìgbà náà ni Àgànjú àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí í fọbajẹ ní gbogbo ilẹ̀ Ìpànrí ọ̀rá. Òun ló sì gba oyè bàbá wọn nílùú Ìpànrí àtijọ́, oyè Ọlọ́fin. Ṣùgbọ́n nípọ̀nrí àṣẹ, ọ̀tọ̀ nìtàn tí wọ́n ń sọ níbẹ̀. Thank you.